Adetutu ọmọ ọba Adetutu kan wàhálà kan ni o. Láti lè máa jẹ àǹfààní àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí ó ń lọ lọ́wọ́, ẹ subscribe sórí channel yìí nítorí bí ó bá ṣe ń jáde náà la máa mú gbogbo ẹ̀ wá sétí gbọ́ yín. Àkọ́lé eléyìí ni a pè ní Adetutu tí ó jáde láti ọwọ́ Kid Baby. Sinimá yìí kún fún ẹ̀fẹ̀ àti àwàdà lóríṣiríṣi, bẹ́ẹ̀ náà ló sì tún kọ́ni lọ́gbọ́n. Bí Adetutu ṣe ń bá ará ilé fa wàhálà, bẹ́ẹ̀ náà ni kò jẹ́ kí ará oko sinmi. Oníwà ìpáǹle àti ẹlẹ́kẹ̀ ibú, òun ni Adetutu jẹ́. Pẹ̀lú gbogbo ìwà tí Adetutu ń hù yìí, kí lẹ gbà lérò wípé yóò ṣẹlẹ̀ sí nínú sinimá yìí? Ẹ má gbàgbé wípé ọmọ ọba òun ni Adetutu o, tí bàbá rẹ̀ sì bá lórí ohun gbogbo. Ẹ gbìyànjú láti wo sinimá yìí láti lè mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Kò ní jù báyìí lọ, ìpàdé tó di nínú fídíò míì. Ó dìgbà.